Ẹ̀yin èèyàn mi, ó máa ga o, ó ga o, ẹ kú dédé wòyí. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àmín. A ní rógun elénìní o, a ní rógun ẹni tí a kò ṣọ́ tó dẹ̀ ń ṣọ́ wa. Ọ̀rọ̀ parọ́pò àti ìyàwó ẹ̀, òun máa ní o. Ṣé pé a lè sọ wípé ìyàwó parọ́pò, ìyẹn stepmom kábíyèsí, ó lè ṣe irú eléyìí fún kábíyèsí? Ó jẹ́ nǹkan tó burú jù láyé yìí. Pé bí kábíyèsí ṣe nífẹ̀ẹ́ ìyàwó bàbá ẹ̀, wọ́n mà ló máa nífẹ̀ẹ́ gan-an. Ó mú gẹ́gẹ́ bí ìyá ẹ̀ o. Wọ́n ló ń ṣe gbogbo nǹkan tí èèyàn lè ṣe fún ìyá ẹ̀, òun ló ń ṣe fún ìyàwó bàbá ẹ̀ yìí. Ẹ wo birthday tí màmá yẹn ṣe gbẹ̀yìn, ìyẹn ìyàwó bàbá ẹ̀ ṣe gbẹ̀yìn. Tẹ bá rí powerful mọ́tò tán sọ wípé ó rà fún un. Wọ́n ní mọ́tò yẹn lé ńlẹ̀ tí ẹ̀rọ bà tó fi ṣe birthday fún un. Kí lèèyàn fẹ́ ṣe fún ìyá èèyàn tí ìyá ò dúró jẹ́ tó ṣe fún ìyàwó bàbá ẹ̀? Wọ́n máa ní gbogbo nǹkan pátápátá, kò sí nǹkan tó màmá yẹn lack, torí pé ó wà nílé bàbá òun tó ń tọ́jú bàbá òun. Ó dẹ̀ mú gẹ́gẹ́ bí ìyá ẹ̀. Àṣé kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ ni, tó jẹ́ pé ara ẹ̀fọ́ ló wà. Ó mà dẹ̀ ṣe o. Ó mà dẹ̀ ṣe o. Wọ́n ní parọ́pò ó yarí pátápátá pé láyé kóbìnrin yìí ò tún tẹ́ni tó tún lè wà lábẹ́ òrùlé òun. Débi pé àwọn méjèèjì fẹ́ tún jọ bọ́ sórí bẹ́ẹ̀dì kan náà kó máa sùn. Ó nígbà tí ìyàwó òun tó ṣe irú eléyìí fún ìyàwó ọmọ òun, gbogbo fámílì ló ti pa yẹn. Ó ti pa fámílì. Bó ṣe wà yẹn, ó lè mú nǹkan nílẹ̀ fún kábíyèsí. Tó bá ti pa ìyàwó ẹ̀, ó lè pa kábíyèsí. Ó lè pa òun fúnra ẹ̀ tó jẹ́ bàbá. Ó ní pẹ̀lú bó ṣe sọ wípé ìkà lòun máa yàn láàyò. Kò yan gbogbo nǹkan, kò wo gbogbo nǹkan tí kábíyèsí ṣe fún wọn ní fámílì tó ṣe pàápàá jùlọ òun ní ìyàwó parọ́pò wá sọ wípé tó kù pé òun ló kàn. Òun ní bí àwọn àlejò tó wá láti ìta, ìyẹn tó jẹ́ àwọn ìyàwó ìkà, àwọn ìyàwó túláàsì tó mí ìmí ìkà jáde, pé ìyàwó bàbá òun kò ró gbogbo nǹkan tí òun ṣe fún, tó ń ṣe fún. Because fámílì kan náà ni wọ́n. Ìyàwó bàbá èèyàn, ìyá èèyàn ni. Bàbá èèyàn àti gbogbo àwọn ọmọ tí ìyàwó bàbá bí. Ìyá èèyàn àbúrò ẹ̀ ni. Kábíyèsí ò tiẹ̀ yọ kankan sọ́tọ̀. Wọ́n ní bó ṣe ń tọ́jú àwọn àbúrò ló ń tọ́jú àwọn ẹ̀gbọ́n. Èèyàn ń tọ́jú ará ìta. Ìrírí tẹ́tí ẹ̀ rí kábíyèsí ẹ̀ ti mọ̀ pé inú ẹ̀ yọ́ sí gbogbo ẹ̀dá. Lively person ni. Inú ẹ̀ tó jẹ́ pé kò ń bínú sí èèyàn. Kíákíá inú ẹ̀ ti yọ́. Tẹ bá ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó lè bínú but immediately tẹ bá bẹ̀ ẹ́, inú ẹ̀ ti yọ́. Mo mọ̀ pé torí ẹ̀ ni Ọlọ́run ṣe máa wo gbogbo yẹn, oore yẹn tó máa fi ṣàánú fún kábíyèsí. Á ṣàánú fún Naomi, á ṣàánú fún Tadenikawo. Ṣé rí gbogbo àwọn òṣìṣẹ́ ibi tó wà láàfin kábíyèsí, gbogbo wọn pátápátá, iná máa wì wọ́n o. Wọ́n máa wí iná dànù. Wọ́n máa wí iná dànù lágbára Kristi ọba ìyanu. Eléyìí lágbára. Wọ́n ní parọ́pò ní, láyé obìnrin yẹn ò lè dúró tòun mọ́ o. Pé tó tún ṣe pabambarì tó lọ kó gbogbo ìkòkò ìkà, gbogbo ìkà ayé yìí, wọ́n lọ fi sínú kòkò. Ìgbà tó gbé sí ẹnu ọ̀nà Naomi. Pé kí ni bá lè ṣe pé kán pàdánù. Bàbá arọ́pò ní láyé. Ó ní tó bá lè pa ìyàwó òun, ó lè pa òun, ó lè pa everybody. Ó ní now, wọ́n ní bàbá arọ́pò wá sọ tó wá bá èèyàn lẹ́rù. Pé parọ́pò sọ pé ikú ìyàwó òun pé òun fura. Òun fura sí ìyàwó òun.
first time in history pé torí bí wọ́n ṣe máa ń ṣe láti pààyàn láti wọnú ilé, wọ́n fẹ́ pa ẹni tó wà nílé in order to enter the ibùjókòó ńtọ̀hún, in order to enter the house. So tí wọ́n bá ti yanjú ẹni tó wà níjókòó, kọ́ yanjú ẹ̀, àwọn ò ní lè ráyè wọlé. Wọ́n ní bàbá kábíyèsí ní enough is enough. Pé èyí tí ìyàwó òun ṣe gbẹ̀yìn yìí, bó ti pẹ́ tó ti ń ṣe látìgbà tí Queen Naomi ti wà ní palace lákọ̀ọ́kọ́. Tó ń sọ pé ó wà nínú àwọn tí ó gbógun ti Queen Naomi. Pé àwọn tí ẹ̀ ń fojú fò, wọ́n ní kan rí ìdáríjì. Eléyìí tó tún wá ṣe gbẹ̀yìn yìí, wọ́n ní bàbá kábíyèsí, bàbá ó pè ní enough is enough. Wọ́n ní ṣe ni kábíyèsí kan wò. Pé kábíyèsí wá ní, ẹni kí lòun tún fẹ́ ṣe fún ìyàwó bàbá òun? Bóun ṣe ń tọ́jú ẹ̀, bóun ṣe ń ṣìkẹ́ ẹ̀, bóun ṣe ń ṣe gẹ́gẹ́ bí ìyá ẹ̀, ìyá òun. Ó ní no, pé kò rí nǹkan míì ṣe sóun, àfi kó ba tòun jẹ́. Pé bàbá kábíyèsí, pé kábíyèsí ní, eléyìí ti pọ̀ jù. Pé wọ́n ní kí ló ń jẹ́? Ọ̀rọ̀ ńlá. Wọ́n ní ọ̀rọ̀ ńlá. Wọ́n ní kinní kan sórí àgbàkodò. Ìbànújẹ́ sórí àgbàkodò ló máa ṣe ń sọ. Bẹ́ẹ̀ ni. Ẹ wo irú nǹkan tí ìyàwó bàbá kábíyèsí, ìyàwó bàbá ẹ̀, tí ìyàwó bàbá ẹ̀ ṣe. Stepmother. Ẹ wo nǹkan tó ṣe fún kábíyèsí. Ṣé ẹ mọ̀ pé irú àwọn èèyàn yẹn, wọn kì í ṣe irú àwọn èèyàn tó, wọn yẹ ẹni tó lè máa gbé ní àwùjọ àwọn èèyàn. Wọ́n ní bàbá arọ́pò sọ pé ìwọ tí ó yẹ kó dúró ti kábíyèsí ìgbà tí ìyá wọn ò sí, tó yẹ kó máa ṣe bí ìyá fún wọn. Gbogbo àwọn ìyàwó tí kábíyèsí kó wọnú ààfin tó yẹ kó ṣe gbogbo, kó máa bẹ́ẹ̀ ní ìbá pé ìyá èèyàn lélẹ̀, ìyá ọkọ àtàtà lélẹ̀. Pé ṣùgbọ́n wọ́n á rí ẹ nídìí pé o support wọn láti máa mú wọn lọ sílé aláwo kiri, láti máa mú wọn ṣoògùn kiri, láti máa mú wọn láti ba ti kábíyèsí jẹ́. Ó máa ga o. Pé wọ́n ní láti ìjọ yìí wọ́n náà ti ń bẹ bàbá yẹn nínú pé ó ti ṣetán láti kó ẹrù ẹ̀ síta. Ó ti ṣetán láti jẹ́ kó máa lọ. Because eléyìí ti pọ̀ jù. And tẹ bá dẹ̀ wò, ṣé a máa blame bàbá? A lè blame bàbá. Ṣé nǹkan tí bàbá fẹ́ jẹ, nǹkan tí bàbá máa jẹ, Ọlọ́run á pèsè. Ọlọ́run á pèsè èèyàn gidi fún bàbá tó máa tọ́jú bàbá. Ṣé ọmọ ni bàbá ń wá ni àbí kó máa ṣe, àbí kí ni? Àbí obìnrin ni ò bá sùn rí? Àbí kí ló fẹ́ fi obìnrin ṣe kó máa tọ́jú ẹ̀? Ṣé oúnjẹ tí bàbá fẹ́ jẹ ẹlòmíì á tọ́jú bàbá? Pápátá wọ́n gba cook ọkùnrin fún bàbá. Yes, kán gba cook ọkùnrin fún bàbá. Bẹ́ẹ̀ ni. Orí bàbá yìí ò ní gbàbọ̀dè o. Orí bàbá ò ní gbàbọ̀dè. Orí kábíyèsí ò ní gbàbọ̀dè. Ká má ì tí sọ ti Queen Naomi tó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, tọ́lọ́run ti soak ẹ̀ sínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ẹ kàn ń ṣe lásán. Gbogbo ẹ̀yin ọ̀tá, bàbá ti gbé yín dè. Iná Ọlọ́run ti wè yín. Ẹ máa jóná ráúráú ni. Ẹni tó bá sọ pé kí Naomi má sinmi, òun náà ò ní gbádùn ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, kẹ́ ẹ bá mi distribute, ẹ subscribe. Nípa agbára oore-ọ̀fẹ́ Ọlọ́run, ààbò Ọlọ́run á dájú lórí wa, àánú Ọlọ́run á dájú lórí yín. Ọwọ́ tẹ fi ń subscribe, tẹ fi ń share fún mi. Ní agbára ẹ̀jẹ̀ Jésù, ẹ ní fi gbọ́mọ sí. Ọwọ́ náà yóò máa ròkè lágbára Kristi. Ẹ má gbàgbé o, ẹ bá fi sí comment section. Allegedly ní nǹkan tá a gbọ́ ni o. Kì í ṣe pé bóyá a bá wọn gbé láàfin o. Bẹ́ẹ̀ ni, àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Jésù Olúwa wa. Àmín.